wọ́n lè yí sojú wa lórí pé tó bá sojú ẹni kì í sẹ́yìn ẹni eléyìí ti sojú wa náà. Akó ojúmọ́ ọmọ gbogbo èèyàn tó ń bẹ lágbàlá ayé, ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín náà ni. Ẹni tí gbogbo yín mọ̀ sí Ọláwálé Ọmọláolúwa, ajípolówó Jésù tantantan ọ̀rọ̀ gọ̀jígọ̀ bábà òrìdè bábà èdè àkùnrin bábà àwọn gbólóhùn. Mo ní lónìí gẹ́gẹ́ wọ́n lè lu òyìnbó London lọ ní UK ibẹ̀ mú lọ lónìí níbi ọjọ́ bíi mọ̀mọ́ mi dáadáa lónìí ọjọ́ 19 oṣù kẹsàn-án gangan lọ́jọ́ bíi mọ̀mọ́ wa lónìí gangan ní lọ sí London ní UK rí gbogbo ẹ̀yin UK ẹ̀lẹ́bẹ̀hún mọ̀mọ́ mi ló ń sọjọ́ bí ló pé 50 years ńbẹ̀hún 50 ọdún gangan ni ìyún mọ̀mọ́ mi Ájì Àmọ̀súrà Ájì Àmọ̀súrà Ọmọwùmí Àrìnládé Àlàkẹ́ Àríkẹ́ olóríire Ajíṣefínní ògangan ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Princess Ajíbọ̀bọ̀ ẹ̀rí gbogbo gan ó pọ̀ gan Princess Ajíbọ̀bọ̀ ọmọ màmá mi ìyáàfin Ìyábọ̀dé Motúnráyọ̀ Àdùkẹ́ Òdí àmọ́ ó ní kí n tó wá pé kí n sáré bò ń yọ̀ fàmọ́jọ̀nà ìyún nílé bàbá rẹ̀ Yúnísà Ìsọ̀lá kí gangan ó ní Yọ̀fà tí n bá ti kú òlọ́fà kí n ṣẹ̀ṣẹ̀ wá gbà kí n wá Àgùnbẹ́ wá ni mo fi ṣàgbégbò gbàráyà o. ẹ̀rí mọ̀mọ́ mi Àlàkẹ́ o Motúnráyọ̀ o ọmọ kú oríire ọmọ rẹ̀ tó ń soríire ìyún ni Ájì Àmọ̀súrà olóríire Ọmọwùmí Àrìnládé Àlàkẹ́ Àríkẹ́ gangan rẹ̀ o Ajíṣefínní o ọmọ late pa Yúnísà Ìsọ̀lá kí gangan ni ọmọ mọ̀mọ́ mi dáadáa ìyáàfin Ìyábọ̀dé o Motúnráyọ̀ Àdùkẹ́ Òdí ó wá dilé bàbá tó bí ọlọ́mọ ẹ̀yin lọ́mọ ọlọ́fà àmọ́jọ Ọlálọ́mí ọmọ Abísújókọ ìjàkadì lóru ó tọfàtọfà ìjàkan tí wọ́n jà lọ́fà lọ́jọ́sí wọ́n ló sojú tani èmi ló sojú ebè lálà ó sojú pọ̀rọ̀ nínú ọkọ̀ ìfàsẹ́jẹ́ ọlọ́pàá làwọn ọmọ láàrẹ wúre ikú gbọ́dọ̀ jù kan nílé Ọlálọ́mí tí kan bá jù kan lé Ọlálọ́mí okùn ní kó wọn róró ọ̀fà mọ̀ ká ẹrú ẹ̀ ló mọ̀ ń ká ẹrú ẹ̀ lọ́fà àmọ́jọ ọmọ lákájọ ọmọ lọ́fà àmọ́jọ lọ lé bàbá tó bí ọlọ́mọ ọmọdé tó san wéréke tó lọ san wéréke ọmọ olódò mẹ́ta ò tẹ́rẹ́rẹ́ ọmọ olódò mẹ́ta ò tàràrà ọ̀kan ní ọpẹrin lákàtàbù kán fi bọ̀ ọ̀hún kó òun lè dòkun alagbalúgbó omi ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ ó ní gbégbá àgùntàn kan bọ̀ lọ́jọ́ kán fi bọ̀ ọ̀hún kó òun lè dọ̀sùn sẹ́ńgẹ́ tí olóyè ayùn ẹlẹ́ẹ̀kẹtẹ ẹ̀wẹ̀wẹ̀ ó ní gbégbá àgùnkò òkòkò mọ́nìkà kán fi bọ̀ ọ̀hún kó òun lè dàgbúlódò lé bàbá tóbi lọ́mọ mo kí ọpẹ̀lẹ́ o Àlàkẹ́ o Àrìnládé o ọmọ kú ọjọ́ bí lónà ọmọ olóríire ọmọ wọn ní Ìkìrun Àgùnbẹ́ nìyí onílẹ̀ obì ìbílẹ̀ Àgùnbẹ́ ṣebí ní gọ́fà lérí ọmọ bísú bá jiná tán màrún mú bọ ni ọmọ ẹrú yín kò gbọ́dọ̀ déré ní jìnnìjìnnì Ìwọ̀fà wọn gbọ́dọ̀ dòtò ń pòrò lé bàbá tó bí mọ̀mọ́ rẹ lọ́mọ èèyàn tí ń lọ rèé sí Ìkìrun Àgùnbẹ́ o kó mọ wulẹ̀ mọ́ kọ́ dání torí pé kí ni àpáta ńláńlá ṣebí ló gbalẹ̀ de Ìkìrun ìyẹn nílé Àdùkẹ́ Òdí mọ̀dẹ́ Aresa lé bàbá tó bí ọlọ́mọ Aresa níyìn ìrìn Aresa jẹjẹ ojú tì lálọ́ Òdí ara Aresa bọ́ọ̀lì òbúpo ní yámọ̀dẹ́ sẹ́ni wọn sẹ́ni níbi rẹ̀ sà nínú bọ́ sínú ilé ọba àmupọ̀ ní yámọ̀dẹ́ lára tó Aresa dúdú lẹ́gbọ̀n pupa làbúrò ojú ló yá dúdú tó mú pupa bọ́dí ọmọ bá dùn ó Aresa o nílé mọ̀mọ́ rẹ̀ dáadáa ni ìyún ni Motúnráyọ̀ o Ìyábọ̀dé o ó kú oríire Ájì Àmọ̀súrà o Àjíbọ̀bọ̀ o olóríire òní o olówó ìlú òyìnbó òkèrè ló wà òní jábọ́ ayé òní gbà ọ́ ọ̀nà rí òní dàrú òní ṣeré ibú ó mọ̀ bí ọbẹ̀ níbẹ̀ sún ni torí pé wọn kì í gbórí odó pètí odó wọn ì gbórí ẹ lọ pètí ọlọ ọmọ aráyè òní pèrè ẹ níbi lára Ẹlẹ́dùmarè ó ti wá àṣàdọ́tọ̀ ọdún ó sọgọ́ta ó ṣe é 100 ó sọgọ́rùn ó rí ó pẹ́pẹ́pẹ́ ó gbogbogbò ó fèrègì tóbi èmi Ọláwálé Ajípolówó Jésù dandan mo wí pé congratulations o.